Èèyàn léèwọ̀ lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV ọjọ́ ìní àsanwó-sówó àsanwó-sọ́mọ àsanwó-sálàáfíà o. Àwọn èèyàn nífẹ̀ẹ́ Queen Naomi àwọn èèyàn nífẹ̀ẹ́ Queen Naomi o bí a ṣe gbọ́ o. Wọ́n níṣe ni àwọn èèyàn bo ilé àwọn Queen Naomi láti inú dé títì lórí pé wọ́n wá kí Queen káàbọ̀. Lóòótọ́ kì í ṣe nǹkan tí ìdùnnú wa bí Queen Naomi ṣe lọ sí Agodi kò bá gbogbo wa lára mu. Àwa ìta ń sọ̀rọ̀ gan-an, inú wo ò dùn. Ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ nínú wọn ò dùn sí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí. Ṣùgbọ́n wọ́n ní àwọn èèyàn wọ́n ní wọ́n bo ilé wọn, wọ́n wá ṣàdúrà fún wọn. Bí a ṣe gbọ́ a gbẹ́ pé màmá Wester Ajayi náà ṣàdúrà fún wọn àti màmá wa Fúnkẹ́ Felix pẹ̀lú gbogbo àwọn lọ́balọ́ba. In fact gan mo tiẹ̀ tún gbọ́ gist kan pé Governor Adeleke wọ́n send gift sí wọn. Mi ò mọ̀ bóyá lóòótọ́ ni gist yẹn. Ìtorí ẹ̀ ni mi fi gbé. Ẹ̀yin èèyàn lé oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n péjú láti kí Queen Naomi káàbọ̀ pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ni wọ́n ń kẹ́dùn, ni wọ́n ń ìtara abiyamọ wípé nǹkan tó ṣẹlẹ̀ sí Queen Naomi yẹn kò yẹ kó ṣẹlẹ̀ sí wọn. Bí wọ́n ṣe tì wọ́n mọ́lé kò yẹ kí wọ́n tì wọ́n mọ́lé. Ṣùgbọ́n gbogbo oríṣiríṣi nǹkan tí àwọn èèyàn ń sọ, èwo la fẹ́ dáhùn, èwo la fẹ́ wí, ju wípé ká fìjà fún Ọlọ́run jà lọ. Ẹ̀yin èèyàn lé Ọlọ́run nìkan lọ́ba tó ń gbèjà ẹ̀dá láyé. Èèyàn ò lè dá ìjà rẹ̀ gbè. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ wípé tí ò bá ń ṣe ti Ọlọ́run, gbogbo nǹkan tí wọ́n fẹ́ sọ lórí ọ̀rọ̀ àwọn ọmọ tó ṣaláìsí kì í ṣe kékeré. Ṣùgbọ́n Ọlọ́run Elédùmarè, ó dójú tàwọn ọ̀tá, ó dójú tàwọn ẹni ibi. A dẹ̀ dúpẹ́ wípé ẹsẹ̀ wọn tí wọ́n fi rìn wọ inú Agodi yẹn ni wọ́n fi rìn jáde. Wípé wọn gbókù wọn jáde, àwọn àti Alhaji Oríyọmí. Wọ́n láwọn èèyàn péjú sí ilé àwọn Queen Naomi l'Ákúrẹ́ o. Wọ́n ní wọ́n péjú. In fact gan àti ẹ̀tún gbọ́ pé wọ́n ní arákùnrin kan wá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ nítorí ó wà ní ara àwọn tí wọ́n jẹ́rìí èké against Queen Naomi. Ṣé ẹ mọ̀ pé a sọ fún yín nípa àwọn tó wá jẹ́rìí èké ní court against Queen Naomi pé Queen Naomi wọ́n ti wà ní ibi event yẹn ní aago 9. Èyí tí àdẹ̀gbọ́ pé Queen Naomi ò yọjú rárá síbi event. Ẹ̀yin náà mọ̀ pé àwọn èèyàn wa ní Nàìjíríà tó bá ti rówó, ìjẹ́rìí èké ni wọ́n máa ń ṣe. Owó dẹ̀ ló ba ìlú Nàìjíríà wa yìí jẹ́ nítorí pé ní rí èèyàn tó jẹ́ pé ó fẹ́ ṣe òdodo. Àwọn èèyàn díẹ̀ lẹ máa rí tó jẹ́ pé wọ́n dúró lórí òtítọ́ àti òdodo. Ṣùgbọ́n Ọlọ́run tó ń gbé àwọn ọmọ tiẹ̀ lékè, òun ló gbé Queen Naomi lékè, òun ló gbé wọn borí ọ̀tá nítorí pé gbogbo àwọn tó wá jẹ́rìí èké yìí wọn ò ro rere rárá sí Queen Naomi. Màmá wọn dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ Nàìjíríà fún àdúrótì wọn lórí bí wọ́n ṣe fi àdúrà jagun fún Queen Naomi. Àti ẹ̀ tún gbọ́ gan wípé àwọn tó ń gbàdúrà prayer warrior ti church Queen Naomi wọ́n ní ilé wọn náà ti ń ṣe prayer every day. Bí a ṣe gbọ́ nìyẹn. Ṣé ẹ rí ó dáa kéèyàn ní ìwà tó dáa o, ẹ̀yin èèyàn lé. Ẹ wo bí àwọn èèyàn ṣe ń jà fún Queen Naomi àti Alhaji Oríyọmí. Kì í ṣe ìjà kékeré làwọn èèyàn jà fún wọn. Àwọn èèyàn dúró, wọ́n dìde. Wọ́n dìde. Ẹ wo bí gbogbo oríṣiríṣi àwọn èèyàn ṣe ń dìde pé no, wọn ò tọ́ sí ìyà tí wọ́n fi ń jẹ wọ́n yìí, kán fi wọ́n sílẹ̀. Lóòótọ́ ni, ṣé èèyàn máa ń ṣe oore kó dìbì ni? Tí ò bá ń ṣe ọlá oore tí Alhaji Oríyọmí àti Queen Naomi ń ṣe, nǹkan tá à ń sọ ìkọlà bàbá sọ o. Àwọn ọmọ Nàìjíríà dìde sọ̀rọ̀ yìí. In fact gan mo gbọ́ tán ní àwọn ìyá wọ́n jáde, wọ́n dẹ̀ ní tí wọ́n bá fi Queen Naomi sílẹ̀ àti Alhaji Oríyọmí, nǹkan tí àwọn máa fi ojú àwọn ìjọba wa rí.
wọ́n ní kò ní dá o. Ta ni ó fẹ́ kọ ohùn àwọn ìyá? Ta ló fẹ́ kọ ohùn wọn? Kò sí èèyàn kankan tó máa gbọ́ ohùn àwọn ìyá tó máa lóhùn òní múṣẹ nítorí pé àwọn náà bí gbogbo wa sáyé. Kò sí èèyàn kankan tó wá sáyé tí kò ń ṣe pé obìnrin ló bí. So ìtorí ẹ̀ kíákíá ni wọ́n gbé ìgbésẹ̀ tó yẹ kán gbé, ẹ̀yin èèyàn lé. A dúpẹ́ gbogbo àwọn tí wọ́n wá kí Queen Naomi yẹn káàbọ̀. Inú wọn dùn ni. Inú wọn dùn nítorí pé wọ́n mọ̀ wípé olódodo ni Queen Naomi. Yorùbá dẹ̀ ní olódodo kò kí ń kú sí ipò ìkà. Wọ́n mọ̀ pé olódodo ni wọ́n. Wọ́n dẹ̀ mọ̀ pé wọn ò ṣe bí, pé àánú ni wọ́n ń ṣe. Orí tó ń bọ́ àwọn ọmọ kéékèèké tó ń fún wọn lóúnjẹ lẹ́nu. Orí tó yẹ kéèyàn máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lójoojúmọ́ ni. Bí Queen Naomi ṣe ń ṣe oore tiwọn, bẹ́ẹ̀ náà ni Alhaji Oríyọmí náà ń ṣe oore tiwọn. Ẹ̀yin náà dẹ̀ wá rí pé gbogbo àwọn tán ti ṣe oore fún yẹn wọn ò lè gbàgbé láíláí. Títí ayé ni wọ́n máa gbàdúrà fún wọn. Títí ayé ni wọ́n máa dúpẹ́ oore tí wọ́n ṣe. Queen Naomi, èèyàn ni yín. Ọlọ́run Elédùmarè á jẹ́ kẹ́yin náà jẹun ọmọ o. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí yín, Ọlọ́run á mú wá sí òpin ìgbàgbé, kò ní gbérí mọ́ láíláí. Ọlọ́run á mú inú yín dùn, á ṣàánú fún yín. Bẹ́ẹ̀ náà ni mo gbàdúrà fún Alhaji Oríyọmí náà. Gbogbo orí tẹ́ ti ṣoore fún pátápátá. Wọn ò ní gbàgbé oore yín o. Ọlọ́run Elédùmarè á wá san yín ní ẹ̀san oore tẹ́ ń ṣe. Bí a ṣe gbọ́ nìyẹn o, ẹ̀yin ará ilé, kò jẹ́ bó ṣe jẹ́ tán ní gbogbo àwọn èèyàn wọ́n dìde láti kí Queen Naomi fún oore tí wọ́n ṣe nítorí pé oore ni wọ́n ṣe, wọn ò ṣe bí. Ẹni tó fẹ́ bọ́ ọmọ 5,000 tó fẹ́ bọ́ ọmọ 5,000 ní ayé ọ̀gbẹlẹ̀ tá a wà yìí, ẹ jẹ́ ká kan sára sí ẹni yẹn nítorí wípé ẹni yẹn kì í ṣe èèyàn tó jẹ́ pé a lè fi ọwọ́ rọ́ sẹ́yìn. Kò ń ṣe èèyàn tá a lè fi ọwọ́ rọ́ sẹ́yìn. Èèyàn mélòó ló dìde ní ìlú wa yẹn tó máa lóun fẹ́ bọ́mọ 1,000 ámbẹ̀lẹ̀ tà sí ọmọ 5,000. Iṣẹ́ náà ṣe. Ọlọ́run á dúró ti Queen Naomi, á dẹ̀ dúró ti Alhaji Oríyọmí. Gbogbo ẹjọ́ tó kù, Ọlọ́run á bá wa bò mọ́lẹ̀, wọn á borí ẹjọ́ yìí ní agbára Ọlọ́run. Kò jẹ́ bó ṣe jẹ́, ẹ̀yin ará ilé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi. Orúkọ mi ni Máṣọ́lá, Yorùbá ni mò ń sọ. Lórí ìkànnì yìí, à ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Tí ẹ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Yín èèyàn, ẹ máa gbáradì fún prize giveaway wa yìí tó ń bọ̀ ní April 15 o. Ní agbára Ọlọ́run, aṣojú èmi àti yín. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV ń kí yín o.